Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Èmi náà rèé Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi á máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bá a bá rírin, ẹ jẹ́ ká sọ pa rírin. Wọ́n tó bá rí Dr. Lékan Sàlámì kò sí àní-àní èèyàn lórí. Ọkùnrin mẹ́ta tí Ọlọ́run fúnra rẹ̀ tó dá ni. Ohun tí mo fẹ́ sọ fún wa lónìí, ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ dáadáa. Mo ṣe fídíò kan lónìí tẹ́lẹ̀, gbìyànjú kó gbọ́ fídíò náà. Fídíò yẹn ó ń sọ̀rọ̀ nípa kí ló ń jẹ́ oògùn. Ọ̀rọ̀ yìí òun ni mo tún wá fẹ́ continue níbí báyìí kí n wá fi iṣẹ́ kan sílẹ̀. Iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí kò sẹ́ni tí ò lè lò ó. Iṣẹ́ tó máa ń mú owó wá ni. Tó bá ti jẹ́ ẹni tó ń ṣe business, mi ò fẹ́ mọ irú business tó ń ṣe. Ṣáà ti má jalè, má rọ́ọ̀bù, ṣùgbọ́n máa ṣe business kó wá dánṣẹ́ yẹn wò. Wọ́n náà rí pé rere lolúwa. Ohun tí mò ń sọ fún wa nípa ọ̀rọ̀ ògùn ìbílẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa 419 la bá láyé. Àwọn ọgbọ́n kan wà tó ṣe pé kò sí nínú àṣà ìbílẹ̀ Yorùbá. Àwọn ẹlẹ́sìn náà kọ́ wa ní àwọn ọgbọ́n náà láti lè fi tàbùkù àṣà Yorùbá. Àwa tá wá jẹ́ ẹni tó gbé àṣà dání, àwa náà máa wá kọ́ àwọn ọ̀rọ̀ yẹn. So bá ṣe ń kọ́ bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe ń bàjẹ́, bá ṣe ń kọ́ bẹ́ẹ̀ làṣà Yorùbá ń bàjẹ́ nínú àìmọ̀ kan sí ni. Ẹ wo àwọn fídíò kan tẹ́ máa gbọ́ pé Jesus Christ, Jésù Kristi, òun náà ló ń jẹ́ ẹ̀là. Irọ́ ni. Irọ́ ni, gbogbo ẹnu mo fi sọ, mo fi ọwọ́ sọ̀yà pé irọ́ ni, ẹ̀là kọ́ ni Jésù. Àwọn kan wá sọ pé Jésù ló ń jẹ́ nínú ìṣẹ̀ṣe. Irọ́ ni. Ṣé rí tọ́gbọ́n bá ti tó ọgbọ́n lèèyàn máa ń sọ àwọn ọ̀rọ̀ kan. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àṣà tiwantiwa òun là ń ṣe káwọn òyìnbó tó dé. Ìgbà táwọn òyìnbó wọ́n dé, wọ́n gbé ẹ̀sìn tí wọ́n dé. Àwọn baba ńlá wa wọ́n gbà, àwọn ìyá ńlá wa wọ́n gbà. Àwọn tí ò gbà wọ́n pa ìtàn máa pa nínú wọn. Ètò máa ṣẹ́kù ó ṣẹ́kù. Kò wá sí nǹkan kan nínú ẹ̀sìn yálà ẹ̀sìn Christian àbẹ́sìn Muslim tá lè fi wé nǹkan kan nínú àṣà Yorùbá. Ẹ̀sìn Israel ó dúró gédégédé, ẹ̀sìn Arab ó dúró gédégédé, ẹ̀sìn Yorùbá ó dúró gédégédé. Ọmọ Yorùbá torí ẹ̀ bá pé ihun tó yẹ kó máa sọ ni pé a mọ̀ bóyá ẹ̀sìn Kristẹni, a mọ̀ bóyá òótọ́ ni. Wọ́n gbé wá òun la gbà. Ẹ̀sìn Muslim a mọ̀ bóyá òótọ́ ni, wọ́n gbé wá àgbà ni. Kì í ṣe ká máa fi ẹ̀là ká máa fi wé ẹ̀ńtàmọ̀ nínú ẹ̀sìn òyìnbó. Years tán wáyé kò papọ̀ mọ́ra wọn. Generation wọn kò papọ̀ mọ́ra wọn. A ní Jésù. Kí ló ń jẹ́ Jésù? Ok, tá bá gbà pé Jesus Christ náà ni ẹ̀là, àbá gbà pé òun ni Jésù. Tẹ́sìn tóyìnbó mú wá tó bá wá lọ jẹ́ rọ́ńkọ́. Ṣé kò ti kó bá àṣà tiwa náà? So ìwọ tó bá ń sọ kiri nínú àìmọ̀ kan, mo fẹ́ kó jára ẹ̀ yí pé ọ̀rọ̀ yẹn ò make any sense. Bàbá kan tiẹ̀ ṣe fídíò, ó ní láti lè proof pé ẹ̀là òun náà ni Jesus Christ. Ó ní ẹ̀là yẹn náà, mọ́mì ẹ̀, ó ní kò mọkùnrin rí. Ìgbà tí ojú àìrọ́mọbí ó wá ń pọn, wá lọ sí ọ̀dọ̀ Ọ̀rúnmìlà. Ẹ dákun, èèyàn tí ò mọkùnrin, obìnrin tí ò tí dis virgin, báwo lójú ọmọ ṣe ń pọn? Àwọn jọ ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Àwọn bàbá tó ń sọ wọn ò sẹ́ǹsì débi pé àwọn ń ba ìṣẹ̀ṣe jẹ́. Lójú tiwọn ni pé àwọn fi ń pọ́n ìṣẹ̀ṣe lé, ipe kí ẹni tó believe nínú Christianity kó lè believe pé ìṣẹ̀ṣe Yorùbá òun náà wà. Kò nídìí kẹ́ máa bá ìṣẹ̀ṣe parọ́. Ẹ̀sìn tẹ́ bá ti ń fi irọ́ polówó ẹ̀, irọ́ lẹ̀sìn náà. Kíni yẹn máa ń ṣẹlẹ̀ sí Muslim náà, ó máa ń ṣẹlẹ̀ sí Christian náà. A máa fi irọ́, a máa fi polówó ẹ̀sìn. Ṣé rí gbogbo wa ò rí bákan náà? Àwọn kan wà tọ́lọ́run fún ní brain gan. Àwọn kan wà tó ṣe pé làákàyè wọn ó fẹ́ lè burst orí wọn níbi tọ́lọ́run fún wọn làákàyè dé. So tẹ́ bá wá ti ń fi irọ́ polówó ẹ̀sìn, àwọn èèyàn ẹ̀ ń tàkù bùkù ẹ̀sìn yẹn ni. Àwọn èèyàn kan mọ̀ pé rọ́lẹ̀ ń pa. Torí wọn ò mọ̀ nípa ẹ̀sìn ni, wọ́n ní ọgbọ́n lórí. Irú bàbá tó ń sọ pé ẹ̀là Òyígí, ìyá tó bí ẹ̀là, kò mọkùnrin ìgbà tójú ọmọ wá ń pọn. Irọ́ ni bàbá yẹn ń pa o. Ó fi ń pọ́n àṣà Yorùbá lé lójú ara ẹ̀.
ṣùgbọ́n àwọn tán ti mọ̀ pé irọ́ lòun pa wọ́n wà. Bákan ṣáà lèmi ṣe mọ̀ pé irọ́ lòun pa, àwọn kan wà tán tún ní làákàyè ju èmi lọ tán mọ̀ pé irọ́ lòun pa. Ìjẹ́ àṣà Yorùbá gan ìjẹ́ wọn ní pè ní irọ́, torí story tó ń sọ yẹn kò correct. Ó pèèyàn ní obìnrin wúndíá tí ò mọkùnrin, ó wá lójú ọmọ ń pọn. Báwo lójú ọmọ ṣe fẹ́ pọ́n ẹni tí ò mọkùnrin? Ẹni tó mọkùnrin lẹ́ẹ̀márùn gan ojú ọmọ ò gbọ́dọ̀ pọ́n, torí kò gbọ́dọ̀ nígbàgbọ́ pé ẹ̀ẹ̀márùn yẹn náà ló máa sáré dolóyún. Kójú ọmọ tó máa pọ́n obìnrin á ní iye ọdún tó fi dúró tó fi súnmọ́kùnrin tí ò dóyún. Ṣùgbọ́n eléyìí tẹ́ sọ yìí, ẹni ẹ kò tí ì mọkùnrin ẹgbà tójú ọmọ máa ń pọ́n, ìyẹn àti mọ̀ pé story yẹn fúnra yín lẹ hún jọ. So àṣà Yorùbá ó dúró lọ́tọ̀, àṣà òyìnbó ó dúró lọ́tọ̀. Òyìnbó gbẹ̀sìn tí wọ́n wá tí àwa gangan fúnra wọn tá a mọ̀ bóyá rọ́ ni àbó òótọ́ ni. Ṣùgbọ́n pàtó yẹ pé ẹ̀sìn tiwa tóyìnbó ní àfilẹ̀, òyìnbó tí wàá ń padà ṣe ó súnmọ́ kó jẹ́ pé ẹ̀sìn tó gbé wá yẹn kó jẹ́ irọ́. Gbogbo ẹ̀sìn àjòjì ó súnmọ́ kó jẹ́ irọ́, nítorí pé àwọn tán wá polówó ẹ̀sìn yẹn fún wa táwọn baba ńlá wa fi gbà, a wá rí i pé èyí tán sọ fún àwọn baba ńlá wa pé kán dànù, àwọn tún wá ń fowó rà. Ní ká wá dùn, báwo la ṣe wá fẹ́ gbàgbọ́ nínú ìtàn mú wa? So bó ṣe gbọ́dọ̀ wà lọ́kàn àwọn ọmọ Áfíríkà nìyẹn. Kì í ṣe pé kó máa fi àwọn nǹkan tí wọ́n wé tiwa, nǹkan tí wọ́n yẹn máa dàbí òótọ́. Nítorí ẹ̀ka máa sọ ni pé ìǹtẹ̀dá kan mọ̀, Ọlọ́run ló mọ̀. So that tá bá padà rí pé irọ́ ni, kò ní bá wa lójijì, kò ní kó bá àṣà tiwa. Ṣùgbọ́n tá bá ti mú wọn mọ́ra wọn, a fẹ́ kó bá àṣà tiwa ni. Torí àwọn ẹ̀sìn táwọn òyìnbó mú wá fún wa, tán bá polówó ẹ̀sìn yẹn lọ́dọ̀ tiwọn, àwọn ìlú kan wà wọ́n máa fowó ọlọ́pàá mú ẹni tó ń polówó ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni ara wọn náà ló mú wá bí tán torí ẹ̀ pa àwọn baba ńlá wa lórí pé wọn ò fẹ́ gba ẹ̀sìn náà kó tó di pé wọ́n gbà. So in tí mo fẹ́ ṣí wa létí rè, gbogbo àwa tá máa ń ṣe content àtàwa tá ń gbọ́ content, kì í ṣe béèyàn bá ṣe sọ ni kẹ́ máa gbọ́, ẹ̀yin náà máa fi làákàyè sí. Ètè bá lè research nípa ẹ̀, ẹ máa research nípa ẹ̀. Àwọn kan wà wọ́n ń gbé àṣà ga, àwọn kan wà wọ́n ń ba àṣà lójú jẹ́ táwọn sì rò pé àwọn ń gbé ga ni. Á dára fún wa o. Ọgbọ́n tí mo wá fẹ́ kọ́ wa lónìí òun náà ni tí nǹkan bá dá, téèyàn ṣe business tí ó wà mọ bó ṣe fẹ́ ṣe tó sì fẹ́ gbìyànjú nínú business ẹ̀. Àwọn kan wà táwọn baba ńlá wa tó máa ń dá láyé àtijọ́. Láyé àtijọ́ tí ìṣòro bẹ́ẹ̀ yẹn tó bá ń kojú èèyàn, wọ́n á ní kẹ́ni yẹn kó lọ wá aṣọ ọ̀pá kan tó jẹ́ aṣọ funfun. Wọ́n wá wá ewé kan tí Yorùbá máa ń pè ní ewé àbámọ̀dá, àwọn olóyìnbó máa ń pè ní restoration leaf. Ewé àbámọ̀dá, ewé yẹn wọ́n wá jẹ́ kó jẹ́ 16. Wọ́n wá to ewé yẹn, ó ní ojú, ó lẹ́yìn, ojú yẹn òun ló máa kọ sókè. Wọ́n wá tò sórí ara wọn. Ìwọ tó bá mọ ewé náà, ewé tó common ni, fi lọ ẹlòmíì pé ẹjọ́ ewé wo ló ń jẹ́ ewé àbámọ̀dá, àbí kò tiẹ̀ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ pé kán bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ewé àbámọ̀dá tó jẹ́ tútù. Báwọn àgbàlagbà wọ́n ṣe máa ń ṣe láyé àtijọ́ nìyẹn kó tó di pé òyìnbó mú ẹ̀sìn wá. Gẹ́gẹ́ bá ṣe sọ pé àwọn nǹkan tá a máa sọ lórí channel yìí, àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń ṣe láyé àtijọ́ kó tó di pé ẹ̀sìn dé ni. Kò wá yí padà náà, wọ́n ṣe ń ṣe náà ló ṣì wà. Ṣùgbọ́n lá pé a ti gba ẹ̀sìn òyìnbó, a ti gba ẹ̀sìn Arab ló fi jẹ́ pé ó ń jọ tí ò dáa lójú wa. Tá bá ti kó ewé 16 yẹn, ẹranko kan wà tó máa ń pè ní ìnàkí. Ìnàkí ó fara jọ ọmọ èèyàn, ṣùgbọ́n àwọn ìyàtọ̀ kéékèèké ló wà lára rẹ̀ àti ọmọ èèyàn. Báwa ṣe ń sọ̀rọ̀ báyìí, ìnàkí kì í sọ̀rọ̀. Èyí táwa fi ní ìka mẹ́rin títí ìnàkí. Àfiwé ìnàkí òun náà ni ọmọ èèyàn. Kódà èyí tó jẹ́ obìnrin wọn, wọ́n ń fún ọmọ lọ́mú bí àwọn obìnrin àwa èèyàn náà. Kálukú á ti mọ irú ẹranko tí mò ń sọ. Kì í ṣe ọmọ èèyàn mò ń sọ o, torí ẹ̀ ni mo ṣe ń farabalẹ̀ júwe ẹ̀ dáadáa. Á wá wá ọwọ́ òsì ìnàkí bíi láti ibi ọrùn ọwọ́ báyìí
ọwọ́ ìnàkí yẹn àwọn eléwé ọmọ máa ń tà, á wà lọ rà ọwọ́ òsì ẹ̀. Tá bá ti rà á, orí ewé àbámọ́dá tàkó sórí aṣọ white, á wà gbé ọwọ́ yẹn á gbélé lórí, á jẹ́ kọ́wọ́ yẹn kó dúró báyìí, kó kọ ojú sókè, á mú ẹ̀yìn ọwọ́ báyìí, á gbé sí orí ewé, á wà kọ ojú sókè. Bá ṣe máa tó nìyẹn. Ibi tó wá kọ sókè yẹn, àwa mú orí ọ̀ká tó láṣẹ lẹ́nu, a fi sí ọwọ́ ìnàkí. Tá bá ti fi sí ọwọ́ ẹ̀, àtẹ́lẹwọ́ tó ṣí sókè òun la máa fi sí. A wà mú odidi àtàrí kan, a fi sẹ́gbẹ́ kan nínú aṣọ náà. A wà mú ewé àbámọ́dá 16 òmíràn, a kò lè lórí. Ewé àbámọ́dá ìmíì tá fẹ́ kó lè lórí, a wà sojú déra wọn. Á dàbí ẹni pé ó cover ọwọ́ yẹn, a wá to ewé yẹn náà sórí ara wọn tó máa jẹ́ 16. Tá bá ti tó tán, a wà mú aṣọ tó ṣẹ́kù lẹ́gbẹ̀ẹ́gbẹ́ nínú aṣọ tá fi tẹ́lẹ̀, a wà fi wé gbogbo ẹ̀ papọ̀, a wà jù sínú apẹ. Kí lè à ń pè ní apẹ? Apẹ ni ìkòkò tán fi ń jó òògùn, a wà jò. Tá bá ti jò, a lọ yóò kúnná. Ẹ jẹ́ ká máa fi ṣìnápù lò láràárọ̀ ká sì máa lọ bí iṣẹ́ wa. Ọlọ́run ó ṣèyanu. Àsìkò tá wá ń lò yìí, ẹ jẹ́ ká ṣọ́ra fún obìnrin. Obìnrin tó bá lò náà kó ṣọ́ra fún ọkùnrin. Ó túmọ̀ sí pé ká sá fún ìbálòpọ̀ díẹ̀, ká wá wo ìyanu tọ́lọ́run máa ṣe. Ẹ má gbàgbé WhatsApp number mi fún ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. Àbí mo tiẹ̀ wá post iṣẹ́ kan, o lè ṣe fúnra ẹ, o fẹ́ kí n bá ẹ ṣe, a máa ń ṣe gbogbo ẹ̀. Ẹni tó dùn súnmọ́ òun ni Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ṣùgbọ́n ohun tí mo kórìíra òun ni pé kí n sọ A kò máa sọ B. Ẹ ti gbọ́ ohun tí mo sọ. Tẹ̀lé bí mo ṣe sọ nínú kó ṣe fúnra ẹ, àbí kó ní mi ò lè ṣe, ẹ bá mi ṣe. A máa ń báyàn ṣe nǹkan tó ṣe pé a máa fi rán DHL tẹ́ni ẹ bá ti fi àdírẹ́sì sílẹ̀. A sì máa ń báyàn ṣe nǹkan tó ṣe pé ènìyàn á sọ phone number àti mọ́tò tó bá fẹ́ ká gbé fún. Ìwọ tó wà ń Ìbàdàn, o lè gbà ní Ìwó road tó bá fẹ́ ká bá ẹ ṣe nǹkan. Nọ́mbà ẹ làwọn driver máa pè. Bákan náà, ìwọ tó wà ní Ìlọrin àti káàkiri bẹ́ẹ̀, á dára fún wa o. WhatsApp number mi 08028565188. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́.